Mọ́mí máa gbẹ̀kẹ́ láti ẹ̀kún. Ẹ kú lé bí o. Mọ́mí dídé ni. Ti dé jàre. Àbúrò ẹ̀ ńkọ́? Ó sáré lọ ra nǹkan. Wọ́n máa sí bọ́lá tí ń bọ̀. Ọ̀rọ̀ school ni mo bá lọ jàre Adùn. Òun yẹn tẹ ọ̀pọ̀ ẹ̀jọ́ rẹ̀ mi. Ẹ lọ gbé báàgì yín gbà yín. Adùn ní kí la máa ṣe sọ̀rọ̀ school yín báyìí? Wọ́n mọ́mí mi tẹ gbàgbé nǹkan. Kí ni? Ìjọ tí ẹ̀ sí lé ń jọ yẹn. Èèyàn kan pè mí mo pìkì. Kí ló sọ? Ó ń pè òun láti Libya. Bó? Tó kú sí Libya. Wọ́n fọ̀rọ̀ wọn àwọn ẹ̀yìn kan tiẹ̀ ń pè mí látẹ̀kọ́ bí mo ṣe ń bọ̀ gan mi tiẹ̀ mọ bí nọ́mbà yẹn ṣe jẹ́. Ó ti àmọ́jà bíá jẹ́ ìwọ owó nàka tẹ̀ mẹ́rin tó máa jẹ́ owó tá a máa fi sanwó skul à ń wá. Hello. Ẹ ká sàn ta ló sọ̀rọ̀? Hello, Ìyá Túndé. Ìyá Túndé náà ló ń sọ̀rọ̀. Ìyá Àdùnní ló ń sọ̀rọ̀. Ẹ káàsán. Ìyá Àdùn òkú àbáláyé Àdùnní èwo. Tí mo kọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ pé mo fẹ́ dé my 12. Òkú náà àbáláyé. Alàyè ni mímí òkú. Ó dáa kí rówú lọ́sàn-án kí ló dé o. Ó ti wá ń bínú ni má bínú jọ nítorí Ọlọ́run. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ tí mo kàn káwọn ọmọ yẹn lẹ̀ tí bá ṣàlàyé fún ẹ pé mò ń lọ bí báyìí. Ó ní jẹ́ ń lọ. Mo wà ní Libya lóòótọ́. Mo ra ọmọ yẹn ò jíṣẹ́ fún ẹ pé mo pè ẹ́ ni. Mo pè é ló ń sọ pé ṣé mọ́mì òun ò ní mọ́mì ní Libya pé mọ́mì òun ti kú. Má bínú jọ nítorí Ọlọ́run. Kí ni kókó pípè tó pè báyìí? Àwọn ọmọ yẹn ń kọ́ ṣé kò sí nǹkan kan. Àlàáfíà ni. Jọ nítorí Ọlọ́run. Ibi tí mo wà yìí, iwájú òṣèlè yìí ń ṣe padà ni. Mo fọlọ́run bẹ̀ ẹ́. Òótọ́ ni mo wà ní Libya. Ṣùgbọ́n ìwọ Ọlọ́run. Tí n bá dé màá máa ròyìn. Bó ti ẹ̀ pé ó máa bá mi rí owó sẹ́ndì kí n fi ra káàdì láti fi lè wọ mọ́tò padà wá sí Nàìjíríà. Gbogbo ẹnu ẹ̀ tàn kí mo kẹ́mi wá wó fi ra káàdì kó fi padà sí Nàìjíríà. Mi mo rán ẹ lọ ni. Ṣé mi mo rán ẹ lọ ní òwò tẹ́lẹ̀ kó tó lọ ni? Mo ní kí n sẹ́ndì káàdì kó wọ́n fi padà sí Nàìjíríà. Wọ́n tó bá lè padà bí àkó máa gbé ọ̀hún tó bá máa gbé lọ́hùn tó bá máa kú sọ̀hún wọ́n ló mọ. Àwọn ọmọ tó wà níbí ni mo bá bùkátà mi rí títí ẹ̀rọ rárá. Kí ló ti ẹ̀rọ débẹ̀ gan? Ìyá Túndé mo bẹ̀ ẹ́ ni. Jọ nítorí Ọlọ́run mo fi bẹ̀ ẹ́, mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run ni. Bó tiẹ̀ jẹ́ pé ó máa bá mi wá nǹkan tà ní kí n tiẹ̀ fi máa bọ̀ ní Nàìjíríà bọ̀ mí lè ròyìn. Tí bá dé màá máa ṣàlàyé bójú ó máa bá mi gbowó lápò. Kó tiẹ̀ bá mi gbà tí bá dé màá wá ọ́zù. Iṣẹ́ tí mi fẹ́ ṣe màá ọ́zù jọ nítorí Ọlọ́run. Kẹ́mi bẹ́ẹ̀ lọ gba lápò àbí kí ló rí? Ìwọ tó ń lọ sí Libya tó parọ́ fún mi pé òun lọ sí my 12 tó káwọn mọ́lẹ̀ fún mi ni kí wọ́n lọ gba lápò nítorí ṣó fẹ́ pa mí ni. Ṣó fẹ́ pa mí ni wo àti lápò àti káàdì o ò tiẹ̀ lè rí kankan. Mo fọ́ láwọn bàbá ẹ o má ní mi lára o torí àwọn ọmọ tó wà níbi àwọn ọmọ tèmi ni mo rí títí wọn ro mi rí títí ẹ ro jọ dúró náà bóun ẹ kò dé bóun ẹ kò má dé tó bá ní owó ẹ kò di owó ẹ mú sọ̀hún ìwọ ló mọ̀ yẹn ò kan mi. Wọ́n ti sọ̀bà ayé mi òbí tí mo ti bọ̀ nǹkan tí mò ń rò ju gbogbo eléyìí lọ òun pè kí n sẹ́ǹdì owó ó yẹ wo má tẹ̀ pé nọ́mbà yìí mọ̀ má pè rárá mọ́. Hello. Bẹ́ẹ̀ tún máa gbọ́ kí lọ yá lápò etí wo ló gbọ́dọ̀ bá mi gbọ́. Ọmọbìnrin fẹ́ wọ́n Àdùnní lọ fún mi lómi. Ẹ ti rẹ̀ mí jàre lómi. Àlọ́ba àgbà lápò kọ́ máa disgrace mi ládùúgbò. Eléyìí tó sì wà ń bẹ̀ gan mo ń manage ẹ̀ ní ìfẹ́ káwọn èèyàn gan mọ bó ṣe ń lọ. Mo ń manage ẹ̀ ní wọ́n lọ gba lápò kí gbogbo òlú lè mọ bí ó ṣe ń lọ fún mi. Wọ́n ló tiẹ̀ mọ̀. Ṣé jàre ọkọ mi? Ẹ kúrọ̀lẹ́ o, ẹ káàsán o, dédé lérí mi kí o, ẹ káàárọ̀ o, ṣé dáadáa rí mo bá wọn o. Èmi Ìyá Ìjẹ̀bú rè bá ẹni sọ̀rọ̀. Mo dúpẹ́ ibi rẹ̀ tí mo wo rẹ̀ tí mo ra káàdì rẹ̀ fi ṣe ṣọ́ọ̀bù kẹ́ ń wọ ẹni náà tún kẹ́ ń wọ ẹni nóòsì iná nìtanwó wọn o. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá o. Èmi rè ṣe Libyan part 1 mo dúpẹ́ fọ́wọn ẹ wò ó wọn kọ́mẹ́ǹtì. Libyan part 2 ó ti jáde ẹbẹ́ ní wò ó kẹbẹ́ ní kọ́mẹ́ǹtì. Libyan part 3 ohun rí tún mu wa nẹ́ẹ̀nì kọ̀kẹ́ tún wò ó
tẹ́ ẹ bá nídìí part 4 kẹ́ bá mi drop kọ́mẹ́ǹtì níbi rẹ̀ máa drop rẹ̀ sí màá lọ wò níbẹ̀ òun rẹ̀ bá sọ ní má fi wò fọ mo má ṣe part 4 so torí Ọlọ́run ẹ bá má wò ẹ bá mi share rẹ̀ sáwọn family wọn ẹ bá mi share rẹ̀ sáwọn ẹ̀gbọ́n wọn ẹ bá mi share rẹ̀ sáwọn àbúrò wọn nílùú òyìnbó ni níbikíbi ni ẹ bá ní share rẹ̀ wọ́n ṣe gan mo dúpẹ́ ọ̀hún ẹ bá ní ń wò ẹ bá ní ń kọ́mẹ́ǹtì ẹ bá ní ń share rẹ̀ iná nìkan wò wọn ibi rà fẹ́ dé ní ti dáadáa Ọlọ́run á mú ẹni débẹ̀ ibi rà yẹn náà fẹ́ dé ní ti dáadáa yẹn lólùfẹ́ ẹni Ọlọ́run á mú ẹ débẹ̀ lágbára Ọlọ́run ẹni ọjọ́ Thursday aráàánú gbà o ìdùnnú á wá àwọn rí ayọ̀ á wá àwọn rí ìbírẹ̀ fojú rẹ̀ sí àti ìbírẹ̀ fìsì aráàánú gbà ẹríire gbà ọ̀gá ẹni rèmṣe fìdí ẹni rẹbẹni post rẹ̀ òun náà ní ìgbéga àtẹnọwọ aráàánú ire àtẹnọwọ ire àwárí ire àwáwá náà rí Àdùnní rèṣe ọmọ ẹni rè lọ Libya ìgbéga àádọ́dọ̀ rẹ̀ iye ràn kó wọn ilé òun kẹrin ẹni sọmọ gbà o